Ẹ káàbọ̀ padà. So a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé kó tó di pé ẹ̀rọ náà múná lọ. So alámọ̀ bẹ̀rẹ̀ tí a ń pè ní Pascal triangle. Tí a ń pè ní Pascal triangle. Ẹ rí i pé àwa tá a bá tiẹ̀ ti gbọ́ Pascal triangle rí, a tiẹ̀ ti gbọ́ triangle àti mọ̀ ní tí wọ́n ń pè ní triangle. Àjá sí pé n tá mọ̀ rí ó dà gẹ́gẹ́ bí triangle. So ti ń bá wọn. So tá a bá ní Pascal triangle, so nínú àwọn number pattern tó rẹwà táwọn ní ètò number tó rẹwà nínú mathematics ni ó rẹwà débi pé kí ni ó ní àwọn ìwúlò oríṣiríṣi, ó dẹ̀ ní àwọn ètò tí a mọ̀ sí pattern lóríṣiríṣi. So nínú àwọn àǹfààní tó ní òun náà ni pé a lè lò láti fi mọ̀ ṣe kí ni o láti fi mọ̀ expand the binomial coefficient wa. So ti yé wa báyìí. So Pascal triangle yìí ẹni tó ṣe kí ni o ẹni tí ó ronú ń pa rẹ̀ tàbí ẹni tá a lè gbé ẹni tó dálẹ̀ òun náà ń pè ní kí ni o Blaise Pascal. Ẹ bá wo bí ìwé ẹni pé ọ̀jọ̀gbọ́n kàn fẹ́ ká ṣe kí ni wọ́n fẹ́ ká mọ̀ bá a ṣe lè ṣe kí ni o bá a lè fi ṣe lè expand the binomial coefficient nígbà pé binomial là ń ṣe bẹ́ẹ̀ tó dáa púpọ̀ tàbá lè mọ̀ púpọ̀ nípa ẹ̀mí àní àtàwọn ọlá eléyìí tó ṣe kí ọ̀jọ̀gbọ́n Faransé òun náà ló ṣe kí ni òun ló dá ètò nọ́mbà yẹn náà lẹ̀ tí a ń pè ní kí ni Pascal triangle. So ti yé. So Pascal triangle náà ni pé tá a bá fẹ́ build tá a bá fẹ́ ṣe irú triangle yìí intention náà ni pé ẹ bẹ̀rẹ̀ látòrí 1. So ti yé bá ẹ bẹ̀rẹ̀ látòrí 1. Ẹ wá máa dàbí yóò mọ̀ dàbí pé kí ni o ẹ mọ̀ rí eléyìí. So ti yé ẹ mọ̀ rí eléyìí. In tó wà ká tó kan wá yìí ẹ rí pé kò sí nọ́mbà kankan bẹ̀ ṣùgbọ́n a máa rí gẹ́gẹ́ bí òfurufú. Dáadáa ni mo fẹ́ ká fi lè rí nọ́mbà yẹn dáadáa a máa rí gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí òfurufú. A máa rí gẹ́gẹ́ bí òfurufú. Ọ̀yà ajásípélé ìbájú òfurufú ṣe ń pín tá a lè fi ṣàfiwé òfurufú òun náà ni 0. Ajásípé 0 plus 1 bí báyìí yóò mọ̀ jẹ́ 1. 1 plus 0 náà mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ 1. So di 1 plus 0 náà mọ̀ jẹ́ 1. Ọ̀yà tàbá tún fẹ́ tẹ̀síwájú lórí rẹ̀ òun náà ni pé kíni mo ní tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yá mọ̀ rí gẹ́gẹ́ bí òfurufú. Ajásípélé náà a lè ní 0 plus 1 1. 1 plus 1 2. 1 plus 0 1. Ọ̀yà tí bá fẹ́ mọ̀ èyí tó kàn kọ́ mọ̀ lélẹ̀ náà màá tún rí gẹ́gẹ́ bí òfurufú. Ajásípélé náà mọ̀ jẹ́ kíni 0 plus 1 1. 1 plus 2 3. 2 plus 1 3. 1 plus 0 1. Ẹ dákun sáà ń gbọ́ yé ẹ rí pé kí ló ti ń jọ lọ ó ti ń jọ triangle. Ó láǹfààní púpọ̀ àmọ́ ọ̀yà tí bá fẹ́ mọ̀ èyí tó kún kọ́ eléyìí náà jẹ́ 1 4 6 4 1. Ọ̀yà tí bá fẹ́ mọ̀ èyí tó kún kọ́ eléyìí jẹ́ 1 5 10 10 5 1. Ọ̀yà mo tún lè kọ mìíràn eléyìí náà jẹ́ 1 6 15 20 15 6 1. Ọ̀yà ẹja tún kọ sí 1 7 21 35 35 21 7 1. So ti yé ẹ rí pé ó ṣe kí ni ó jọ triangle. So ti yé ẹgbẹ́ tí ń bá ẹjẹ́ ti ẹ̀yà triangle lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká fi lè mọ̀ pé triangle náà ló ṣe kí ni triangle lọ́jọ́ ń tòótọ́. So torí ẹ̀ la fi ń pè ní kí ni o la fi ń pè ní Pascal triangle. Torí ẹ̀ la fi ń pè ní Pascal triangle. Ta ni mo ló ronú pa rẹ̀ Blaise Pascal. Jẹ́ tí eré ìbá yé wa Pascal triangle yìí ó ní àwọn ẹ̀wọ̀ oríṣiríṣi o. Eléyìí tó ipa lè ṣe kí ni tá a mọ̀ lò púpọ̀ jù pàápàá jùlọ eléyìí tí ó ń kọ̀wé yìí eléyìí tó lónú ìwé rẹ̀ òun náà ni à ń pè ní kí ni o òun là ń pè ní ti binomial coefficient tá a fi lè bọ́ expand the binomial. Ọ̀yà ìgbà tá a ti mọ̀
bá ṣe lè ṣe kíni o bá ṣe lè mọ̀ ṣe Pascal triangle yìí ọ̀yà ẹja yẹ àwọn ètò eléyìí tó wà ń bẹ̀ wò tó ti bá pé patterns within the triangle àwọn ètò nọ́mbà eléyìí tó ṣe gbé ẹ̀mọ̀ pé tá bá ní pattern òun náà ní pé kí ni o ká níbi sequence nọ́mbà kan lọ́nà tó yẹ pé tá a bá rí àmọ́ rí àjọṣe tó wà láàrin bóyá nọ́mbà aláwọ̀kọ́ àbẹ́lẹ̀ kejì àbájọṣe tó wà láàrin àwọn nọ́mbà ọ̀hún. So nínú àwọn pattern ilé ìdáwọ́kọ́ fẹ́ ṣe òun náà ní pé kí ni o tá a bá wo àwọn diagonals yẹn kí ni àwọn diagonals tó wà ń bí báyìí ṣe àgbé diagonal kan ni àbí diagonal kan rèé o diagonal kan lélẹ́yìn náà so ti yé mi báwọn tẹ́ bá ṣàkíyèsí diagonal alákọ̀ọ́kọ́ kí ni yẹn pé diagonal alákọ̀ọ́kọ́ òun náà ní pé kí ni o wọ́n à ní gbogbo wọn ó rẹwà àbí ó rẹwà so ti yé mi báwọn á rí pé ó ṣe kí ni o ó rẹwà á rí pé ó rẹwà ajá sí pé first diagonal wà first diagonal wọ́n à ní gbogbo wọn ọ̀yà kí lẹ lè sọ nípa second diagonal ńgbà náà kí lẹ lè sọ nípa second diagonal Ayọ̀mídé tó bá ṣàkíyèsí second diagonal kí ló lè sọ ń pa rẹ̀ sọ pé second diagonal ni kí lẹ lè sọ ń pa rẹ̀ pattern kan lòun náà ọ̀yà mi gbọ́ network ni ọ̀dà pé tẹ́ bá wo second diagonal náà second diagonal Pascal triangle they are set of counting number ṣeun counting number ni ó ti pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ 1 2 3 4 5 6 7 8 gan kódà tá a bá tún wá ilé ìṣẹ́ pé ilé ọmọ jẹ́ 1 8 28 bẹ́ẹ̀ lọ so second diagonal yẹn inú ẹwà tó wà ń bẹ̀ ọ́ láàmọ̀ ṣe kí ni o àmọ́ rí n tá à ń pè ní kí ni àmọ́ tá à ń pè ní counting number tàbí tá a mọ̀ sí natural number ṣe bá tún wo diagonal lẹ́ẹ̀kẹta eléyìí tún jọ àwọn nǹkan kan kí ló jọ tá a bá ní nọ́mbà 1 3 6 10 15 21 28 kí nọ́mbà ọ̀hún jọ. The difference will increase by 1. Okay, difference yẹn increase by 1 ṣé bẹ́ẹ̀ ni ọ̀yà ṣé tòótọ́ ni kẹ́kẹ́ dáadáa o. 1 ni kí ni yàtọ̀ tó wà láàrin 2 mà ní 2 mà ní lélẹ̀. 3 fún 1 6. Sir? 1 plus 2 fún 1 3. Yeah, 1 plus 3 fún 1 6. a lè gbọ́ pé 0 plus 1 ló fún wa ní 1 àbí 10 plus 5. 1 plus 2 ó fún wa ní 3 àbí 1 plus 2 plus 3 ó fún wa ní 6 àbí 1 plus 2 plus 3 plus 4 ó fún wa ní 10 àwọn nọ́mbà yìí irú sequence báyìí la ń pè ní kíni o triangular number kí ni mo pè triangular number kódà ó ní àwọn àǹfààní oríṣiríṣi ní kíni o nínú àwọn níléèwé gíga nínú àwọn àǹfààní tó rí ni pé tí n bá ya triangle kalẹ̀ because in ti triangular number in tó dálé lórí náà ni pé kíni o àwọn nọ́mbà kan ni tó ẹgbẹ́ tó bá ka àwọn point tó wà níbi triangle yẹn nínú equilateral triangle yẹn yóò mọ equal sí iye nọ́mbà kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ mọ́ wo triangle kan lélẹ́yìí o àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 3 báyìí náà sọ pé mo lè kọ ilé yìí náà tí ó mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ sẹ́tìrì báwọn ọ̀yà ilé yìí náà ń kọ́ ọ̀yà ilé yìí náà ń kọ́ kí lẹ ṣàkíyèsí rí pé tẹ bá ṣàkíyèsí eléyìí 1 náà ni kápá ní equilateral triangle àwọn sáìdì yẹn wọ́n mọ níye pọ́ìntì kan náà sọ pé kápẹ́lẹ̀ bá jẹ́ equilateral triangle ẹlẹ́ẹ̀kẹta yìí Ayọ̀mídé wò ẹlẹ́ẹ̀kejì pọ́ìntì mélòó ló wà ní sáìdì yìí
Méjì. Mélòó ló wà ní side yìí? Méjì. Mélòó ló wà bí yìí náà? Méjì. Méjì. Triangular number. So ti yé bá. Mélòó ló wà nú eléyìí? Mẹ́ta. Mẹ́ta. Mẹ́rin. Ó rí pé tó bá wọ triangle aláwọ̀kọ́ yìí, òun ṣe déédé pẹ̀lú 1. Eléyìí, òun ṣe déédé pẹ̀lú kíni o? 3. Eléyìí ṣe déédé pẹ̀lú tó bá ka point ẹ̀ báyìí, ó ṣe déédé pẹ̀lú 6. Eléyìí ṣe déédé pẹ̀lú kíni o? 10. Kí láǹfààní eléyìí náà ni pé kíni? Tí n bá ní point mélòó ló mọ̀ rí nínú kíni o? Nínú 78 or 78 triangle. Nínú àwọn àǹfààní tá a fi lè wá nìyẹn. Ẹ jẹ́ sáré derive ẹ̀ fún wa ká lè mọ̀ bí wọ́n ṣiṣẹ́. Sọ pé lẹ́yìn nísìn kágbẹ́ bá ní enemy náà padà. Mo ní 1. Mo ní 2. Àbí? Kágbẹ́ yà pé 1 triangle. Sọ pé 1 triangle lélẹ̀. This is the first triangle, àbí? Second, third, fourth. Bó la ṣe mọ̀ pé fourth ni tá bá ka gbogbo àwọn side ẹ̀ iye kan náà ni ó jẹ́. Sọ pé first, second, third, fourth. Sọ pé mo lè tún kọ́. A ti mọ̀ pé first triangle point mélòó ni ọmọ ní Ayọ̀mídé pẹ̀lú tá a ṣe yẹn. Sọ pé point kan náà ni. 1. Àbí? Second triangle point mélòó ni ọmọ ní? Mẹ́ta. O ṣeun. Já wa kọ mẹ́ta yẹn já ṣe báyìí. 1, 2, 3. Kọ́ má bàa fi dàrú. Mo fẹ́ fa nǹkan kan yọ ń bẹ̀ ni o. Ọ̀yà point kẹta ń kọ́ kí ló wọ́n mọ jẹ́? Point mélòó ni ọmọ ní? Third triangle 6 àbí? Já sóun náà báyìí pé 1, 2, 3. Point kẹrin náà ń kọ́ 1 àbí? 1, 2, 1, 2, 3. 1, 2, 3, 4. Ṣé ti yá báwọn? Ajá sí pé a lè derive nǹkan kan. Inú àǹfààní ẹ̀ ni pé a lè mọ iye àwọn tí ó mọ̀ ṣe kí ni o. Bóyá nísìnyí tí bá ní kọ́ mọ iye point mẹ́rin máa ní bí 78 triangle. Wọ́n máa ń béèrè àwọn ìbéèrè yẹn bí GRE. Bẹ́ẹ̀ tí bá ń ṣe GRE irú question mọ́ wà ń bẹ̀. Tàbí tẹ́ bá fẹ́ ṣe bí postgraduate exam wọ́n máa ń béèrè rẹ̀. Ọ̀yà jẹ́ wá yà àwọn dọ́ọ̀tì mìíràn tó papọ̀ mọ́ irú dọ́ọ̀tì yìí sí. So that kí ni ó fi jọ triangle. Máa wo mo lè fi dọ́ọ̀tì kan sí bíbá yìí. Sọ pé ó jọ triangle. Ilé yìí náà nǹkan. Àbí ó jọ triangle ni. Sọ pé mẹ́ta náà ni. Mẹ́ta mìíràn náà mo yà sí. Ọ̀yà ilé yìí nǹkan. Jẹ́ ya ilé yìí náà. Ilé yìí náà jẹ́ 2. Ṣé ti gẹ́yìn tí mo ṣe? Ilé yìí. Okay. Kò tí ì pé o. Ṣé ẹ pé mẹ́ta lélẹ́yìí? Mẹ́ta. Eléyìí náà mẹ́wàá rẹ̀ náà láṣẹ. Ẹ ajá sí mẹ́wàá rẹ̀ náà. Ajá sí pé tí wọ́n ṣe ń bí báyìí nù ni. Ilé ọjà mélòó? Báyìí mẹ́ta. Jẹ́ ń ṣe látòkè kó lè ní shape. Wàá rí àlàyé tí mò ń ṣe. 2, 3, 4, 5. Sọ pé 4 àbí? Eléyìí náà jẹ́ mẹ́ta. 1, 2, 3. 1, 2, 1. Kí ló jọ? Sọ pé ó ti jọ kí ni o? Ó ti jọ rectangle. A lè pè eléyìí náà ní rectangular number. Bẹ̀tí tí mo fẹ́ fàyọ ń bíbà yìí Ayọ̀mídé òun náà ni pé tá bá kíyèsí eléyìí side yìí ní ìsìn eléyìí ní 2 àbí tó bá wo side yẹn sọ pa ní length times breadth tó bá wo breadth yẹn point mélòó ló ní bíbà yìí 2 àbí eléyìí ní kíni eléyìí ní 3 àbí mélòó leléyìí ní 3 eléyìí ní kíni o 4 ó ṣeun èyí ń kọ́ 4, 5. Ajá sí pé tí n bá fẹ́ kó lákòótán ajá sí pé léyìí tẹ́lẹ̀ bá ń jẹ́ n kí ni diagonal ilé ọmọ jẹ́ n plus 1. So ti yé báyẹn. Ajá sí pé tí n bá fẹ́ mọ iye dot tó wà nínú rectangle yẹn dot in the rectangle sọ pé mo lè lo area rẹ̀ yóò mọ jẹ́ kí ni so dem mọ̀ pé area is length times breadth. Ìyẹn máa fún wa ní kíni o n times n plus 1. Ajá sí pé tí wọ́n bá ní kó wá iye dot tó wà nínú rectangle
má dàrẹ́ láàmú kàn káyé diagonal length yẹ àti diagonal breadth point length point breadth kò dẹ̀ ṣe kí ni o kò multiply wọn papọ̀ ọ̀yà ibi táwọn à ń lọ gangan lélẹ̀ so dot ní triangle ńkọ́ sọ̀npa lè wá area tòun náà kí dẹ̀ ní area sọ̀npa lè mọ area triangle tàbá ní rectangle gẹ́gẹ́ bí àpẹẹrẹ sọ pé mo lè wá equilateral triangle àbí mo lè ní triangle mi bí báyìí kí ni area tòun half base times height àbí ajásùkò wọn mọ̀ jẹ́ kí ni n times n plus 1 divided by 2 mo rò bó ti yé ń bá wọn n times n plus 1 divided by 2 ọ̀yà tó bá ti á jẹ́ pé n times n plus 1 divided by 2 ajá sí pé tí wọ́n bá sọ fún mi pé kí n wá kí ni o kí n wá 70 how many points ìbéèrè lè wà how many points has 76th triangle bó ló ṣe àwà báwọn ajá sí pé ọmọ jẹ́ kí ni o 76 times 76 plus 1 divided by what divided by 2 question yẹn mọ́ ń jáde dáadáa fún àwọn postgraduate examination especially GRE so ti ní o ọ̀yà nísìnyí báyìí tẹ́lẹ̀ kí ni third triangle Ayọ̀mídé kí ni third triangle mélòó ló fún wa point mélòó ló fún wa mo mọ̀ pé okay 3 times 3 plus 1 divided by 2 yóò jẹ́ 3 times 4 over 2 eléyìí tí ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 6 ó rí pé tó bá wo third triangle bí báyìí náà kí la get sọ pé 6 náà ni tó ti yé báwọn tó tí mo àǹfààní rẹ̀ báyẹn eléyìí là ń pè ní kí ni o eléyìí là ń pè ní àwọn àǹfààní táwọn rí nínú Pascal triangle nínú àwọn àǹfààní mìíràn jẹ́ kọ́pì eléyìí wa sọ pé nínú àwọn àǹfààní ta níbẹ̀ mo ní níbi diagonal kí ni diagonal alákọ̀ọ́kọ́ rẹ̀ báyà wọ́n bá béèrè lọ wa kí ni diagonal alákọ̀ọ́kọ́ rẹ̀ Ayọ̀mídé kí ni diagonal alákọ̀ọ́kọ́ mọ̀ fún wa kí ni diagonal alákọ̀ọ́kọ́ ones kí ni diagonal ẹlẹ́ẹ̀kejì Pascal triangle increasing number natural number counting number kí ni diagonal ẹlẹ́ẹ̀kẹta triangular number so ti yé yín báyìí so nínú àwọn pattern mi tí Pascal triangle tún ní òun náà ni ó wà symmetrical ó rí pé tó bá pín eléyìí sí méjì ní ìsìn tí bá pín sí méjì in tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òun náà ló wà lẹ́gbẹ̀ẹ́ òsì máa wo ká pín bá pín báyìí tí bá pín dọ́gba so ti ṣàkíyèsí rẹ̀ ó rí pé eléyìí nísìn tó bá tún wo pattern eléyìí Ayọ̀mídé pattern wo látẹ̀yìn kínú jẹ́ ń lo kíní mi ó rí pé they are ones eléyìí ńkọ́ counting numbers eléyìí ńkọ́ triangular numbers àbí tí bá tún gbé láti ẹ̀gbẹ́ náà ọ̀yà kí leléyìí ones ẹlẹ́ẹ̀kejì counting numbers ẹlẹ́ẹ̀kẹta natural number ó di pé ó rẹwà bí ó rẹwà ẹ rí pé ó rẹwà púpọ̀ so rí rẹwà púpọ̀ so òun náà ni pé kí ni o tá bá ní Pascal triangle wa ó wà symmetrical ó ti di pattern mélòó tá ti rí báyìí mẹ́ta mẹ́rin kí la lákọ̀ọ́kọ́ the first diagonal alákọ̀ọ́kọ́ gbogbo wọn jẹ́ 1 diagonal ẹlẹ́ẹ̀kejì ńkọ́ counting number diagonal ẹlẹ́ẹ̀kẹta triangular number diagonal ẹlẹ́ẹ̀kẹrin wà symmetrical so ẹ rí pé tẹ́ bá tún kíyèsí nínú àwọn pattern míì tá a lè ní ẹ jẹ́ n tún gbé wá o ẹ máa wo ọ̀yà ẹ wo irú nọ́mbà yìí nínú àwọn pattern míì tá a lè rí òun náà ni pé kí ni horizontal sum so wọn pé vertical horizontal òun ni pé tó o bá ń ro
horizontal tó bá ń ro gbogbo àwọn nọ́mbà tó wà ní horizontal àwọn nọ́mbà ló wà horizontal àwọn nọ́mbà ló wà horizontal Ayọ̀mídé eléyìí 7 to 1. eléyìí tó bá ń ro wọn papọ̀ ó mọ̀ rí pé kí ló notice kí ló rí ọ̀yà 1 plus 1 eléyìí fún mi ní 1 àbí 1 plus 1 2 1 plus 2 plus 1 4 1 plus 3 4 4 plus 3 7 plus 1 8 kí ló notice eléyìí náà jẹ́ 5 11 15 16 kí ló notice 20 30 32 kí ni ó ní pé ń jẹ́ power 2 2 raised to power 0 eléyìí 2 raised to power 1 eléyìí 2 raised to power 2 eléyìí 2 raised to power 3 eléyìí 2 raised to power 4 2 raised to power 5 ó ní pé tó bá ro gbogbo eléyìí papọ̀ náà 64 ni ó mọ̀ jẹ́ tí ó mọ̀ jẹ́ 2 raised to power 6 nínú àwọn pátá àwọn ẹ̀wà eléyìí tó wà ń bẹ náà nìyẹn nínú ẹ̀wà tó tún wà ń bẹ náà ni pé kí ni o exponent of 11 sọ pé ìgbà tá a ro àwọn nọ́mbà yẹn papọ̀ exponent of 1 ní fún wa tó bá tún wá ṣàkíyèsí eléyìí a tún lè yọ exponent of 11 náà bákan náà nínú àwọn ẹ̀wà eléyìí tó wà ń bẹ náà ni ọ̀yà jẹ́ ń gbé wá o máa wo bó ló ṣe jẹ́ exponent of 11 wo eléyìí nìsín jẹ́ ń parọ́ gègé mi wo exponent of 11 òun ní pé ìnírò wọn papọ̀ ṣùgbọ́n mo kó wọn papọ̀ sọ pé eléyìí ọmọ jẹ́ 1 eléyìí ọmọ jẹ́ 11 èyí ńkọ́ 121 tó ti rí wọn èyí ńkọ́ 1331 èyí ńkọ́ 14641 èyí ńkọ́ 1510 kí n tó lọ bẹ̀rùn ó di pé tó bá wọlé ìyàlàyé tí ń ṣe ni pé eléyìí ó jẹ́ 11 raised to power 0 11 raised to power 1 11 raised to power 2 sọ pé 11 raised to power 2 11 times 11 yóò fún wa ní 121 11 raised to power 3 that is 11 times 11 times 11 times 11 tó bá wo calculator rẹ̀ 1331 ni ajá sí pé tó bá fẹ́ mọ exponent 11 gan o bùkátà láti mọ lo calculator rẹ̀ o lè lo kíni o lè lo Pascal triangle rẹ̀ fún so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 11 raised to power 4 yóò máa yà lẹ́nu eléyìí ńkọ́ sọ pé 10 wà mí báyìí ò ní sọ pé 1 5 10 ni o ó ṣe bíi pé a fẹ́ mọ ro nọ́mbà papọ̀ ni eléyìí ọmọ jẹ́ 16 ó ro 1 bíbà ìmọ̀ eléyìí yóò jẹ́ 16 yóò kù 0 bíbà yá bí so tí ó tún mú pé tó bá kù 0 bíbà 1 bíbà yóò tún fi kún eléyìí náà ó tún jẹ́ kí ni 1 yóò tún kù 0 5 1 ó rí pé 11 raised to power 5 ni ọmọ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà eléyìí náà jẹ́ 1 7 7 so in tí mo sì yẹ 1 7 àbí eléyìí ó kù 0 àbí so yóò jẹ́ 7 yà mọ́ gba 1 5 6 1 yóò mọ̀ sí déédéé 11 raised to power 6 so ti yẹ nínú àwọn ẹ̀wà eléyìí tó ṣe kí ni eléyìí tó wà ń bẹ náà nìyẹn nínú àwọn ẹ̀wà tó wà ń bẹ náà nìyẹn so nínú àwọn ẹ̀wà mìíràn so nínú àwọn ẹ̀wà mìíràn eléyìí tó jẹ́ pé ó ṣe kí ni o eléyìí tó jẹ́ pé ó wà so nínú Pascal triangle wa òun náà ni a tún lè yọ squares ó ti di ẹ̀wà mélòó tá ti yọ báyìí nínú diagonal nìkan a ní diagonal lákọ̀ọ́kọ́ ones diagonal ẹlẹ́ẹ̀kejì counting numbers gbogbo ẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ diagonal ẹlẹ́ẹ̀kẹta triangular number mo lè ti ṣàlàyé ẹ̀ diagonal ẹlẹ́ẹ̀kẹrin kọ́ symmetrical àbí property ẹlẹ́ẹ̀kẹrin symmetrical ẹlẹ́ẹ̀karùn-ún exponent of 2 àbí ẹlẹ́ẹ̀kẹfà exponent of 11 ó yá bó láti yọ square ó rí pé mo tún lè yọ square níbí báyìí sọ̀pá tún lè yọ square bó láti lè yọ square òun rèé o ó yá ó rí pé tó bá ṣàkíyèsí rẹ̀ dáadáa fún second diagonal gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá wọlé yìí sìn ní tí mò ń sọ ni wo eléyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ 4 ni àbí 4 square yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú 6 plus 10
ìyá nọ́mbà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti èyí tó wà lẹ́sàlẹ̀ èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí mò ń sọ nìyẹn so tí a lè yọ square number ajá sí pé square of kí ló kọ ẹ̀ tá bá fẹ́ mọ square of 10 sọ pé yẹn jẹ́ 100 so tí no àti mọ 4 square ok kápọ̀ fẹ́ ṣe 3 square gẹ́gẹ́ bí àpẹẹrẹ sọ pé 3 square náà ni mo lówó tó wà wájú rẹ̀ àbí plus in tó wà sálẹ̀ rẹ̀ náà 6 ilé tí ń ṣe 9 ọ̀yà bó ní 5 square ńkọ́ ọ̀yà owó tó wà wájú rẹ̀ 10 àti tó wà ní ẹ̀yìn rẹ̀ báyìí so yóò mọ̀ jẹ́ kí ni o 10 plus 15 ilé tí ń ṣe 25 mo rò bó ti yá báwọn so ó rí pé 2 yìí náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ so pé tí bá fẹ́ wá 2 square náà mọ̀ jẹ́ kí ni o so 2 square mọ̀ jẹ́ ọ̀yà kí ló wà wájú rẹ̀ 1 àti kí ni o àti 3 yóò mọ̀ jẹ́ 1 plus 3 tí ń ṣe 4 so ti ajá sí pé inú pátá yẹn lè mú wá òun náà la lè rí square ńbẹ̀ inú ta tún lè rí yọ ńbẹ̀ òun là ń pè ní kí ni o Fibonacci sequence so ọmọ tó mọ Fibonacci sequence Fibonacci tá bá ní sequence kan ni tó jẹ́ pé tá bá fẹ́ mọ èyí tó kàn á mọ ru àwọn tó wà níwájú papọ̀ wọ́n á ní so tí n bá ajá sí pé tí n bá fẹ́ mọ next term sọ pé òfurufú lọ́wọ́ bí báyìí eléyìí ó jẹ́ 1 tí n bá fẹ́ mọ next term eléyìí ó jẹ́ 2 tí n bá fẹ́ mọ next term eléyìí ó jẹ́ 1 plus 2 eléyìí ó jẹ́ kí ni o yóò jẹ́ 3 tó bá tún fẹ́ mọ next term 3 plus 2 5 tó bá fẹ́ mọ next term 3 plus 5 8 tó bá tún fẹ́ mọ mi 13 àwọn eléyìí là ń pè ní kí ni o Fibonacci sequence o lè yọ Fibonacci sequence náà o lè yí wọn kúrò nínú kí ni o lè yí wọn kúrò nínú Pascal triangle o lè fà wọ́n yọ láti Pascal triangle bó la ṣe lè fà wọ́n yọ náà so náà ni pé kí ni eléyìí ọmọ jẹ́ ẹ̀yà tó bá ṣàkíyèsí rẹ̀ dáadáa ó rí pé àwọn nọ́mbà yìí báyìí 1 yìí ṣàkíyèsí o ó rí pé 1 ni tàbí tí n bá wò tí n bá tó bá rò papọ̀ láti ìsàlẹ̀ tó bá rò papọ̀ láti ìsàlẹ̀ sọ pé tá bá rò papọ̀ láti ìsàlẹ̀ 1 1 6 10 4 eléyìí náà ó tún kù 1 6 10 ọjọ́ gan ti lọ tẹ́lẹ̀ 1 6 eléyìí fún wa ní kíni 1 plus 6 plus 10 plus 4 ó di yóò di Fibonacci ọ̀yà já tún mú mìíràn tó bá fẹ́ mú eléyìí náà àwọn pattern eléyìí náà jẹ́ kíni 1 5 6 1 ó di yóò form Fibonacci 1 5 6 1 ọ̀yà tí bá tún fẹ́ ṣe mìíràn nǹkan tí bá mú láti bíbà yìí sọ pé yóò mọ jẹ́ kí ni o 1 4 3 1 so tí náà kò ní 1 mọ̀ kò lè sí 1 bíbà yìí kò sí 1 eléyìí ń bẹ 1 lásán okay, so yóò jẹ́ 1 plus 4 plus 3 so tí tó bá tún ṣe mìíràn eléyìí ọmọ jẹ́ kí ni o 1 plus 3 plus 1 sọ pé léyìí 1 3 1 so 1 plus 3 plus 1 ọ̀yà tó bá tún wò mìíràn so wọ́n mọ̀ fún wa ní kí ni 1 plus 2 tàbí 1 plus 2 ọ̀yà tó bá tún wò kan sí kí lè yóò fún wa 1 plus 1 délé okùn 1 ó di pé tó bá rò papọ̀ 1 2 3 ọ̀yà 5 8 ẹ̀yìn kan 13 tó bá ṣàkíyèsí rẹ̀ dáadáa ó rí pé ó jọ kí ni ó jọ Fibonacci sequence so tí so ṣé ká dúró bí wàá torí àkókò tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ tọ́rọ́jọ́ ti lọ púpọ̀ a mọ̀ tẹ̀síwájú lórí rẹ̀ ó tún ní àwọn ẹwà náà ẹwà tó wà bẹ́ẹ̀ náà ni pé o lè fi mọ kí ni o number of head àti number of tail rẹ̀
o lè fi mọ number of head àti number of tail so then a lè fi ṣe kí ni binomial coefficient eléyìí tí ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé fún wa dáadáa gan ìmọ̀ bóyá oníbèrè kan àbí béèrè mìíràn kó tó di pé a parí ẹ̀kọ́ náà so nígbà tí kò sí béèrè so a máa dúró sí bíbá yìí ní èrò kò ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ó dìgbà.